ṣọ́ọ̀bù rẹ, ẹ̀rí ibi iṣẹ́ rẹ, ẹ̀rí pé ṣọ́ọ̀bù rẹ ti ẹ̀ tàbí mẹ́wàá bẹ̀, àwọn kan ra ìjà oríṣiríṣi. Ẹni torí ẹ̀rí pé ní ọ̀lára lọ́dún yìí o, òun ní ọ̀fẹ́ Jésù yóò kà kú ọ̀nà orí rẹ̀. Mo ní orí ọ̀fẹ́ yóò kà kú ọ̀nà orí rẹ̀. Tó bá wá torí ìdílé bàbá kò ní tán. Tó bá torí ìdílé bàbá ẹ̀rí ò ní tán. Tó bá torí ìdílé ẹ̀rí ò ní tán. Ẹ̀rí yẹn kò ní tán. Ẹ̀rí ò ní tán. Ìdí ìjọba ìdí ló fi mí sí ẹ̀rọ ìdílé. Mo ní wọ́n torí ìdílé ẹ̀rí yóò ní tán. Ẹni torí ipò tó wà fi ṣá. Tó ní ọ lára. Lọ́dún yìí dandan ni o. Orí ọ̀fẹ́ yóò kà kú ọ̀nà rẹ̀. Lọ́dún yìí dandan. Ẹni torí àánú tó rí gbà tó ń ṣàtakò rẹ̀. Ẹni torí ipò tó wà tó ń dìde lòdì sí ọ. Mo gbàdúrà látọrí pẹpẹ mímọ́. Orí ọ̀fẹ́ yóò kà kú ọ̀nà rẹ̀. Ẹni tó ti lọ síbi tó ti kú. Ibi ẹrù ẹ̀mí yẹn yóò wọnú rẹ̀. Ó yà wọ́n ní ẹni tó ní ọlọ́run lórí ipò dáadáa. Ẹni tó ń dá ọlọ́run lórí ipò tí ń ṣe dáadáa. Wọ́n gbàdúrà ẹ̀mí tó wọ ẹrù tó ti lọ sí ipò tí ó ti kú. Ẹ̀mí yẹn kó gbé wọ̀ báyìí. Ẹ̀mí yẹn kó gbé wọ̀ báyìí. Ẹ̀mí yẹn kó gbé wọ̀. 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 Ara rẹ̀. Thank you, Father. Thank you, Father. Gbà tí wo ò sì lẹ́ni tó lọ́bẹ̀ ò máa ń jẹ̀ kọ́, àbí wọ́n ti sọ bẹ́ẹ̀. Lórí lábìlì orí oṣù àwọn òbí tẹ̀lé bá ti ṣe yìí, jẹ́jẹ́ àwọn ọmọ ìlú sọ̀tà kó sì mú mi. Ó ní mi ò ṣe ọwọ́ mi. Ẹni tó ní pé ọdún 2025, òun ó fi agbára rọ̀ ọ́. Gbogbo ohun tí orí ọ̀fẹ́ Kristi ní yẹ orí ọ̀fẹ́ Kristi ló pọ̀ jù ọlọ́wọ́ mi bàjá. Owó ni wọ́n máa ń pa tí wọ́n. Owó ni wọ́n máa ṣiṣẹ́ ọ̀gbìn tí wọ́n. Owó ni wọ́n máa ń dàgbà tí wọ́n wò. Ẹni sọ pé òun ó lé ọkọ bí ó jẹ. Ẹni sọ pé ipò tiẹ̀ kan ló fẹ́. Tí ó sì fẹ́ ṣe sùúrù kí wọ́n kó ọ̀pẹ fúnra rẹ̀. Olúwo ni ìgbóná ti gbóná. Lórúkọ Jésù orí rẹ̀ yóò yí. Màmá wọn gbàdúrà ẹni torí ẹ̀rí ọmọ. Ọmọ tí ẹ ti fi nǹkan sọ ọ́ sí. Òun náà ti ń jẹ wọn ọmọ. Ìyá òkú sí mọ̀, ìyá náà ní ọpẹ́lọpẹ́ Làbákẹ́. Làbákẹ́ ní fi nǹkan sọ ọ́ sí mi. Ọwọ́ àlọ́dún ó ní ọ̀fẹ́ gbẹ̀mí rà. Ẹni fẹ́ torí ẹ̀rí ọmọ gbẹ̀mí rẹ̀. Ẹni fẹ́ torí ẹ̀rí ọmọ gbẹ̀mí ọmọ rẹ̀. Lórúkọ Jésù kò ní la oṣù ìta. Ọlọ́run lókè ló sọ bẹ́ẹ̀ gbogbo tó ti pàdánù nítorí àwọn alágbára gbogbo. Lórúkọ Jésù. Thank you, Father. Jésù Olúwa wa. Mo rò pé mo mi yín wá láàárọ̀.
ò tó gba ògo yìí bẹ́ẹ̀ ni àyà ẹnikẹ́ni ò tó gba ọpẹ́ yín láàrin wa á dá ọpẹ́ padà fún yín á dá ògo padà torí bí ẹ̀rìn láàrin wa ẹbí ẹ̀mí kó jáde ẹ̀ẹ́dẹ̀ ká wọ gbèsè ẹ̀ẹ́dẹ̀ ká sọ fún lọ́dún ọlọ́run tó mú agbára ìwòsàn wọ àárín wa ọlọ́run tó dá ìkólọ sí òní padà ọlọ́run tó wá ṣẹ́gun ìdòdò ọlọ́run gbogbo ẹ̀rọ ara á máa gbé ọ̀gá o olùwà òṣèwò olùwà òṣèwò bẹ́ẹ̀ ni wọ́n sọ pé olùwà òṣèwò olùwà òṣèwò olùwà òṣèwò olùwà òṣèwò Jésù olúwa wa agbára ọlọ́run bẹ lórí òkè yíyọ ọ̀nà àgbọ̀dàgbọ̀ agbára ọlọ́run bẹ lórí òkè yíyọ àgbọ̀dàgbọ̀ agbára ọlọ́run bẹ lórí òkè yíyọ
àwọn papọ̀. Ṣé ìrìn àpọ̀ yìí kú ní ìrayè? Àbí ìrìn ìyọ̀ á iyọ̀ ṣe yẹ lásán? Lẹ́fọ̀ọ́ náà ní ìdí o. Ìránṣẹ́ ẹgbàá wà. Ayé ò fẹ́ ní fọ́rọ̀. Orí tó gbẹ́rù nìkan ló mọ̀ ló sì gbẹ̀ ọ́. Ayé rárá tó mọ̀ ní ẹ̀sìn ẹ̀kan. Ẹ̀mí tí wọ́n tó wà pariwo olúwa fún mi ní agbára o. Ajẹ́jẹ́ mi yìí bọ́ ẹ̀rí iṣẹ́ mi. Màmá ẹ̀ tàbí àwọn ọmọ yẹn. Ẹ̀mí ọmọ rẹ̀ gbọ́dọ̀ wọ́n tó wọ́n bá promotion o. Ẹ̀mí ọmọ rẹ̀ gbọ́dọ̀ wọ́n tó wọ́n bá ìgbéga o. Wà á bá yóò wọ ẹ̀yẹ́ lẹ́ẹ̀kan. Ẹ̀mí ní máa tọ̀. Olúwa sọ mí ní alágbára. Má jẹ́ kẹ́mi mi kọ̀rọ̀. Nítorí ẹ̀rí ìsàlọ́sọ̀. Má jẹ́ kẹ́mi mi kọ̀rọ̀. Nítorí ẹ̀rí ọjà ẹ̀fọ́ àjẹ̀dúrà.
Agbada iná wà. Mo rántí 2014. Ó ní ogun kan tí mo ní ìyá àti pẹ̀lú bí mi ò ní ṣẹlẹ̀. Ó wá tó stéèdì kan, ó mọ̀ nípa olùkọ́ yà. Ó dẹ̀ pé wọ́n ṣe dé àjọ sọ̀rọ̀. Ó ní ìjọba ibi tó fẹ́ wọ̀ yẹn tó bá tún wọ̀ ní sàmàlà wọ́n máa gbẹ̀mí rẹ̀ lò. Ó ní ṣùgbọ́n onílò kò wọ agbádá kò tó wọ̀ bẹ̀. Bàbá sì bu agbádá tí wọ̀ lọ́rùn. Ó sì gbé wọ̀ bẹ̀. Ó ní wọ̀ bẹ̀ yẹn yẹn níta. Agbádá iná wà. Ká tó gbàgbà fún mi. Ẹ̀mí ló mọ́. Agbádá iná. Agbádá iná. Tí ìbí ní kúdà.
agbára dáhùn kó wọnú rẹ lọ. Bí ìmísí Olúwa ti fà ní lórúkọ Jésù kó lọ ṣiṣẹ́ agbára. Kó lọ dálídè. Kó lọ tú sílẹ̀. Ṣé Jésù wọnú rẹ lọ? Ní orúkọ tó pamọ́. Àti jẹ́mọ́. Àti jẹ́mi náà. Jésù Olúwa wa. Hallelujah, méje, ògo méje o.